olólùfẹ́ mi mú ọmọ mi iná tó tá ń fẹ́ ọmọ Abudulayi mú ọmọ ẹ̀ṣẹ̀kẹ́ àtọ́lá Fadéwálé. Orúkọ mi ni Alhaja Hafsat As-Siddiq. Mo ń fi àsìkò yìí pé gbogbo àwọn olólùfẹ́ mi pé mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé, mo dúpẹ́ o. Látìgbà tẹ́ tí ń bá mi bọ̀ nídìí iṣẹ́ orin ẹ̀sìn Islam, mo dúpẹ́ k'Ọlọ́run kó fi ṣẹ́yìn gbogbo wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi both home and abroad, mo wá fẹ́ ṣe 50th birthday mi album launch pẹ̀lú presentation of award. Gbogbo àwọn tí wọ́n ń bá mi bọ̀ láti ilẹ̀, tí wọ́n ń gbọ́ mi, tínú wọn ń dùn sí mi, Ọlọ́run ò ní bá gbogbo wa nú jẹ́ o. Kí Ọlọ́run ọba kó má jẹ́ kí agbésájò gbogbo àwọn tó wà lájò. Àwa tá dẹ̀ wá nílé náà, k'Ọlọ́run bá má jẹ́ ká tó koròkò bọ́ sóko òrókò. On the 29th September kí wọ́n wá bá mi ṣe ayẹyẹ oníbẹ̀ta. Mo fẹ́ fi àmì ẹ̀yẹ dá àwọn olólùfẹ́ mi lọ́lá. Mo fẹ́ launch album mi tuntun. Gbogbo èyí tí wọ́n ti gbọ́ rí lẹ́nu Alhaja Hafsat As-Siddiq látìgbà tí mo ti ń bá bọ̀, oore ọ̀fẹ́ ó máa gbọ́. Àǹkárá tá máa fi wọlé rè 5,000 naira péré ni o. Àǹkárá yìí òun la máa fi wọlé ní Defy Emporium Lasu Ìṣẹ̀rìn Road Power Line bus stop. Ibẹ̀ láti máa ṣe 29th September Sunday 2019 tí a wà yìí. Kí Ọlọ́run ọba kó gbogbo aláṣírí o. Àwọn ló ń bọ̀ ń bẹ̀. Àwọn oríṣiríṣi olórin ló ń bọ̀ ń bẹ̀. Mo ń sọ fún gbogbo ẹ̀yin ará mi pátápátá pé gbogbo ẹni tó bá fẹ́ ra àǹkárá fún program wa, wọ́n pe nọ́mbà yìí 08023115356. Ẹ ṣé, mo dúpẹ́ o. Olórin ló ń bọ̀ ń bẹ̀. Gbogbo olórin Islam pátápátá tí bá fi pé kí n máa dárúkọ mi lè dárúkọ gbogbo wa tán. Gbogbo wa pátápátá la máa wà níkàlẹ̀. Bàbá wa Muyideen Bello, àwọn náà máa fún wa ní lecture. Àwọn náà máa fi ọ̀rọ̀ oúnjẹ mi náà máa fi bọ́ wa ń jọ yẹn. Kí gbogbo àwọn èèyàn kan má pẹ́ dé o. Wọ́n máa retí wọn o. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Bá mi sọ ọ́ dẹ̀rín kó já sọpẹ́ o. Bá mi sọ ọ́ dẹ̀rín kó já sọpẹ́. Gbogbo ohun tó ń bà mí lọ́kàn jẹ́. Bá mi sọ ọ́ dẹ̀rín kó já sọpẹ́.